àpapọ̀ àwọn olólùfẹ́ tó ń ti Madam Odjo Armelle ọmọ bíbí Akpassonou lẹ́yìn nínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní Armelle Akpassonou eléyìí tí wọ́n gbé ayẹyẹ ọdún ìríra ní ìbáraẹnisọ̀rọ̀ láti fi ẹ̀mí ìmoore hàn sí ìyálàjẹ́ ìlú Ìpòbẹ́ èyí tí ó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ìdílé àti gbogbo ntọ́kanra ìlú nílé ìgbìmọ̀ asòfin lábẹ́ àkóso ààrẹ ilé ìgbìmọ̀ asòfin. ẹ̀tọ́ ni kó yọ wá wípé látìgbà tó ti pẹ́ ní àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún arábìnrin Armelle Akpassonou tí ń ṣe aya Paul Odjo alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí níwọ̀n tí ń ríṣẹ́ ribiribi tí obìnrin bí ọkùnrin náà ti ń ṣe fún ìdẹ̀kùn àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ní gbogbo ìgbà. ẹ̀tọ́ ni kó yọ wá wípé arábìnrin Armelle aya Odjo tí ń ṣe ìyálàjẹ́ ìlú Ìpòbẹ́ ní kò fi ìgbà kankan kùnà láti ṣe fún ará ìlú nípa tó bá ti jẹ́ ìrànlọ́wọ́ fún ìtẹ̀síwájú àti ìgbáyégbádùn àwọn ọmọ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lápapọ̀. lásìkò tó ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń darí ètò náà tí wọ́n wà ní ìkàlẹ̀ wọ́n ṣe àlàyé bí ètò náà bí yóò ti lọ ní gbàgede abẹ́ẹ̀pẹ̀ ti Asnac tó wà ní ìlú Ìpòbẹ́ ló ti wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wọ́rọ̀ àti ìkí olóríire ọ̀hún eléyìí tí wọ́n fi kan arábìnrin Armelle Akpassonou aya alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí olóyè Paul Odjo Fakorede tí ó tún jẹ́ olùbádámọ̀ràn nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Benin lábẹ́ àkóso ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ni wọ́n ti fún wọn láǹfààní láti gbọ́rọ̀ pàtàkì látẹnu ìyálàjẹ́ ìlú Ìpòbẹ́ náà. bákan náà ni wọ́n tún wá sọ síwájú sí i lórí àgbékalẹ̀ ètò náà eléyìí tí wọ́n ṣe wípé eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ táwọn yóò ṣe. wọ́n ní lọ́jọ́ iwájú àwọn yóò nàkú ẹ̀ sílẹ̀ ju eléyìí lọ láti fi ẹ̀mí ìmoore pẹ̀lú ìmọrírì olóyè Armelle Akpassonou olóyè nílé ìgbìmọ̀ asòfin náà pẹ̀lú ìyàlẹ́nu rẹ̀ tó ń ṣe lójoojúmọ́. ẹ̀tọ́ ni kó yé wa wípé alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ olóríire ọjọ́ náà. àlàyé tí wọ́n ṣeré lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Osolo TV. díẹ̀díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kinní yìí bẹ̀rẹ̀ wá di nǹkan tó bẹ̀ sí gbòòrò sí tó ń gbòòrò títí tó fi á di pé àwọn èèyàn pọ̀ nú ẹ̀ tí wọ́n fi ń bára wọn sọ wọ́n yomi tó ọ̀rọ̀ wọ́n fi ń wò báwo la ṣe lè ṣe báwo àjọgbé wa báwo la ṣe lè gbé ẹsẹ̀ láti lọ síwájú gbogbo lọ́tùn lósì. ǹjẹ́ lẹ́ni yìí ìpàdé tá a wá fún ni pé ẹnu kó tún padà ó kò jù bẹ́ẹ̀ lọ kí inú ara wa kó dùn síra nǹkan tá a bá fẹ́ ṣe ẹsẹ̀ tó bá fẹ́ gbé kí gbogbo aká lè tẹ̀lé ká tì lẹ́yìn kí ó lè já sí rẹ̀. ọ̀kan nínú àwọn tó ti wà pẹ̀lú màmá dáadáa náà látìgbà tó ti pẹ́ àwọn náà pẹ̀lú kó ṣàìṣe àlàyé fún iléeṣẹ́ wa pẹ̀lú ìdùnnú tí wọ́n rí pẹ̀lú gbólóhùn ìgbóríyìn fún akọni náà. àwọn alágbèékalẹ̀ ètò náà ọ̀kan nínú wọn bá wa sọ̀rọ̀ ẹ̀ tó gbọ́dọ̀ ìtàwọn náà ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ wa. orúkọ mi ni Madam Flower Ahunso ayọ̀ ni àkànsọ́tọ̀ gbogbo ẹni tó nífẹ̀ẹ́ Madam Akpassonou lọ́hùn àṣe àgbékalẹ̀ ẹgbẹ́ yìí àwọn ẹni tó fẹ́ràn lọ́hùn níhìn ọjọ́ òní ẹni ó bá tẹ̀ tó wù kó tún lè padà wá kó tún lè òmínà fẹ́ wọ ẹgbẹ́ yìí Armelle Akpassonou. bọ́n n kò lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tán torí ìyá kan ni ló jẹ́ òmùjọ́ kan yàtọ̀ láti fi ṣe èèyàn lóore ní gbogbo ọjọ́ ìgbésí ayé ẹ̀ ń ṣoore fọ́mọ eke ń ṣoore fàgbàlagbà lọ́hùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sọ̀lí òkè lọ́wọ́ ẹ̀ mẹ́ẹ̀ lọ kò ní ìrẹ̀wẹ̀sì lúgbèsè ayé ẹ̀ gbogbo ọwọ́kọ́wọ́ èyí olóhùn fẹ́ mú wọn ẹ̀mẹ́ ṣubú níwájú ẹ̀ ní tọ̀ní àgbékalẹ̀ ẹgbẹ́ yìí ó ṣe Ọlọ́run ẹ̀gún lẹ́mí ó fún lè darí ẹgbẹ́ yìí fún ni. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbéyẹ̀wò tí wọ́n ṣe àti fífi ijó pẹ̀tà pẹ̀lú ìdùnnú hàn níbi ayẹyẹ náà aláǹfààní àti súnmọ́ màmá wa obìnrin bí ọkùnrin èyí tó ṣe fúnilé ṣe fàlejò nílùú Ìpòbẹ́ àti agbègbè ẹ̀ lápapọ̀ kárí orílẹ̀-èdè wa Benin àwọn náà pẹ̀lú sọgbọ́n kan ẹgbẹ́ láyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn wa. inú mi dùn gidigidi kan tí ẹsẹ̀ wọn fi pé fún ìpè àkọ́kọ́ tá a pè wọ́n fún àjọyọ̀ forum náà inú mi dùn mo rò pé èyí kò ní ṣe àṣekẹ́yìn a máa ṣe látùmọ̀túnṣe nínú ayọ̀ àtàlàáfíà ká ṣe ìṣọ̀kan ká gbogbo aká ní ìrò kan ṣo náà fún ìlọsíwájú forum náà fún gbogbo nǹkan tá a rò pé kó jẹ́ ṣíṣe Ọlọ́run kó lè fún wa ṣe. ẹ̀tọ́ ni kó yọ pé kò sí ẹni tí inú ẹ̀ dùn kí wọ́n tó fi fọ́tò tó jẹ́ àpapọ̀ kí wọ́n tó fi parí ayẹyẹ náà lọ́jọ́ ọjọ́ yìí nílé ìṣeré àwọn ọmọdé kéékèèké tá a pè ní Asnac tó wà ní ìlú Ìpòbẹ́ lágbègbè Àkùhọ̀ Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV.